Eros. Ẹ kálẹ́, báwo ni iṣẹ́ wa okay? Yes sir. Ṣé o sure pé woman lè ṣiṣẹ́ yẹn? Ọkọ mi, wọ́n lè ṣe. Tó bá ti sọ pé ẹ lè ṣe náà ni. So ẹ fọkàn balẹ̀ any problem. Ẹ fi látọ̀ mi ṣọgbọ́n. Ṣe ọkọ mi. Iṣẹ́ olówó orí mi. Thank you darling. Hello? Sir, wọ́n fẹ́ bá ẹ sọ̀rọ̀ sir. Hold on. Manager náà lè máa bá sọ̀rọ̀. Òun ló wà ní charge àwọn nǹkan yẹn. Nǹkan tẹ́ bá fẹ́ á ṣe fún yín. Á ṣe fún yín. Tó bá ti sọ náà lèmi náà sọ. Ẹ ti gbọ́, ẹ bá sọ̀rọ̀. Hello? Hello? Ṣé ní kí mo sọ fún yín pé ọkọ mi ló ní finance? Ẹ jẹ́ kí n tètè lọ attend sí. Congratulations. Yes. Tinúkẹ́, má jẹ́ kó yà ẹ́ lẹ́nu pé òfófó ló bá sì ti rú mọ́. Èmi tí mo ní ẹ̀rù ìwọ̀n wá pọ̀. Madam, ẹ ti serve oúnjẹ woman. Ó ti o. Oúnjẹ tí yín àti. Come on. Ẹ jẹ́ kí gbogbo àjọ jẹun papọ̀. Okay, darling. Madam. Yes, sir. Ẹ join one table. Ẹ máa bọ̀. Ẹ wá dìde. Hello? Hello? Ẹ jọ̀ọ́ ẹ pè wọ́n padà. Give me 1 hour. Okay. Bóyá lé ayé gan mo ṣì wà báyìí. Ṣé ọmọkùnrin kú lílé yìí?
ṣé Ajébọ̀wálé kọ́ ilé ìṣá? Tinúkẹ́ èmi Ajé ọmọ ológun ni o má jẹ́ kó yà ẹ́ lẹ́nu. Ẹ káàárọ̀ ma. Ẹ káàárọ̀ àǹtí. Kí ló dé tẹ wá ara ro síbi ìbáyìí? Mo ní kí n sáré dé Abẹ́òkúta ni kí n lọ kó àwọn ẹrù mi wá. Oh, ẹ fẹ́ lọ kó àwọn ẹrù yín lábẹ́òkúta? Bẹ́ẹ̀ni. Ẹ ṣẹ́rí àǹtí, inú ilé take irú decision bẹ́ẹ̀ yẹn o. Ẹ jẹ́ kó lówó orí mi jiná. Àwọn náà lè decide bí ẹ̀yin lọ wọ́n. Boy. Olówó orí mi, ẹ káàárọ̀, ṣe jí dáadáa. Bó olúbọ kó jíire, bó ohun àrẹ̀sà kó jíire. Èyí tó kàn mí ni pé kí ọkọ mi, olówó orí mi, adé orí mi kó ti jí dáadáa. Ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ. Ìfẹ́ mi, iyọ̀ inú ayé mi tó jẹ́ pé chíchí ní ilẹ̀ kankan mi máa ń wà gbogbo. Ní agbára Ọlọ́run gbogbo ní ọwọ́ yọjú rí o. Máa yọjú gbogbo àwọn ẹgbẹ́ obìnrin lọ. Àmín, àmín. Ajé tó ti wá wà nínú ilé ẹ kò ní kúrò ní. Ẹ káàárọ̀. Wọ́n jí láàárọ̀ ìsìn wọ́n wá sọ fún mi pé àwọn fẹ́ máa jí lọ sí Abẹ́òkúta láti lọ kó ẹrù àwọn wá. Mo dẹ̀ fi ń yé wọn pé èmi ò lè take irú decision bẹ́ẹ̀ o. Ìpè ọkọ mi, olówó orí mi ló lè decide run bẹ́ẹ̀. Ẹ gbọ́ madam. Bẹ́ẹ̀ni. Ìgbà tí ẹ ti plan pé máa stay ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. All right. Ẹ mọ̀ tẹ́ máa ṣe. Ẹ bá mi fún wọn ní 20,000. Oh, ṣe Samuel. Thank you, darling. Ẹ ṣe kí lè máa jẹ láàárọ̀. Ògì àti mọ́mọ́. Ògì àti mọ́mọ́. Kíákíá. Okay, darling. Simon! Come here. Sir. Just down low. Simon! Sir? Sọ̀rọ̀ àìsàn ní fún mi. Láti ṣí ilẹ̀kùn fún àwọn àlejò tó wọ́n gà bọ̀ láì gba permission lọ́wọ́ mi, láì gba permission lọ́wọ́ ọ̀gá. Sir, wọ́n ti wá tẹ́lẹ̀ ni sir. So wọ́n ti wá tẹ́lẹ̀. So wíwá tí wọ́n wá tẹ́lẹ̀ yẹn, ìyẹn mi wí pé wọ́n gbọ́ tó gbé bọ́ǹbù náà gbé wá bí àbí bọ́ná kó wá bí nǹkan. Wọ́n rí pé bọ́ wa máa mọ̀. Simon, you are in trouble. Ṣé ìwọ rò wí pé okùn tó wà ní ọrùn ẹ yìí ó rò pé ó lè kó lọ́rùn ẹ báyìí? Yes, pẹ̀lú bó ṣe ń ṣe yìí ó lè kó ní private. Look at me, bàtà tó wọ̀ ò lè change pẹ̀lú bó ṣe ń ṣe yìí because you are a security man o dey take security dada. You are in trouble. Yes sir. I said you are. Ẹ jọ̀ọ́ sà, mo fẹ́ béèrè bí mo ṣe lè rí mọ́tò Abẹ́òkúta ni sà. Abẹ́òkúta. Bẹ́ẹ̀ni. Ṣé Togo state. Bẹ́ẹ̀ni. Ṣé o sì torí mo rí pálí àná lẹ ṣẹ̀ṣẹ̀ débí. Mo fẹ́ lọ kó àwọn ẹrù mi wá ni sà. Ok, ẹ kẹrù wá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni sà. Ẹlẹ́wà ẹgẹlẹ ẹ mọ pápá àjà o. Rárá sà. Ẹ mọ bí kankan rárá lẹ́kọ̀ọ́ ni. Mi ò mọ bí kankan sà. It's okay, ẹ máa gbé báìkì bí sìn ẹ sọ pé lọ sí pápá àjà o á ná yín tó 300 naira so ibẹ̀ lẹ ti máa rí mọ́tò Abẹ́òkúta tẹ bá tún padà bọ̀ náà
ibẹ̀ náà ló tún máa já yín sí so ẹ wá lè wọ bike tàbí kẹ́ ẹ gbé drop ó dìpẹ́ lórí bẹ́rù yìí máa ṣe tó àtúgbòye débi náà ẹ kẹlẹ̀ ẹ jọ madam tí ẹ bá ń bọ̀ ẹ lè bá mi ra kí ni kókóró wọn tó máa ń jẹ yẹn bọ̀ àti àmàlà láfún. all right sir, no problem. ẹ bá mi rí ẹnìkan ní Abẹ́òkúta yẹn right honourable tó jí ẹgbẹ́ tó kù so ẹ kàn bá mi sọ fún kí mo ní wọ́n ṣe gbogbo ìgbà o àti yé wọn àwọn ní speaker wa Lagos state. ó dà sá. Okay. How many days I go straight before you are in trouble? I told you. Ẹ má ṣe ọ̀gá ẹjọ́ mọ́ṣẹ́, ẹ má ṣiṣẹ́ ọ̀gá. Èmi wà nílé mi òkú, ó lọ bí construction. Àkúdàáyà nìyẹn. Àǹtí mi èmi náà sọ àkúdàáyà ni ṣé tí wàá rà lákùn tí mo la mọ́jú àárọ̀ yìí aláyọ̀dá. Téèyàn bá ti ń rírun nǹkan bẹ́ẹ̀ àpẹẹrẹ burúkú ni o wò mí ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì o káyà tètè gbọ́dọ̀ bàbá alágbàwí ká lọ ṣàlàyé fún un. àbí ẹ̀ ń bọ̀. bàbá ọlọ́run wà mò ń jẹ́ àmì ara sọ mí ẹ mọ́ tẹ̀lé mi lọ bí à ń lọ yẹn mo fẹ́ kẹ́ ẹ dilé mu gbogbo àwọn tó bá lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ dá lóhùn ẹ dá wọn lóhùn bó ti tọ́ àti bó ṣe yẹ. ẹ káàsán ìyá wa ta lẹ bẹ̀rẹ̀ ẹ lè rí wọn lè ní ìṣọjọ́ ríran. ìyá kò fi sáré rí wọn ni. bóyá kẹ́ padà wá lọ́sẹ̀ tó ń bọ̀. ìjọ nítorí ọlọ́run bàbá mi ń ta fẹ́ rí wọn fún òṣè pàtàkì. àwọn wo nìyẹn. àwọn ìyá wa ilé bàbá wa. jẹ́ wọ́n mọ̀ bọ̀. Tinúkẹ́ o ti rí ajé bọ̀ wálé ọmọ olókun Sẹ̀mí Adé nílùú Èkó. bẹ́ẹ̀ ni sà. mo ti mọ̀ pé yóò rí bẹ́ẹ̀ kí ló ṣe wá kúrò mẹ́ tó o takútajé lọ́rùn. kò yé mi náà ni mi ò mọ̀ bóyá àkúdàáyà ni àbí alààyè ìtorí ẹ̀ náà ni mo ṣe wà. mo ti mọ̀ omi gbóná kì í pẹ́ lẹ́nu ọwọ́ kan kì í pẹ́ ní sáà kéèkì mọ̀bọ̀bọ̀bọ̀bọ̀. Tinúkẹ́ wo ohun tí wọ́n ń pè ní ọ̀sà rẹ̀ ọ̀sà ní ṣeré ayé ajé ọmọ olókun ìwọ ti di ọ̀sà lónìí ó ti wá di dandan kó o di ayé ajé ọmọ olókun ohun tó rí òun ló gbé lọ sí Èkó lọ bá ajé ọmọ olókun tó bá ti lè fojú kan ó ti di ọkọ ẹ̀ padà ó sì ti gbárí ẹ̀ padà. Tinúkẹ́ ìkìlọ̀ ńlá kọ́ wá wà ní nǹkan tí mo gbélé ọ lọ́wọ́ yìí fetí ẹ sílẹ̀ kó gbọ́ o yàtọ̀ sí ojú èmi àti ìwọ tó fojú kan ọ̀sà yìí ajé ọmọ olókun tó lọ gbé bá lẹ́kọ̀ọ́ òun nìkan ló tún gbọ́dọ̀ tó fojú kan ẹlòmíì ò tún gbọ́dọ̀ fojú rí mọ́ kíní yóò sì tún gbọ́dọ̀ kọ́lẹ̀ bó bá fi lè kọ́lẹ̀ tàbí ẹlòmíì fojú kan lẹ́kọ̀ọ́ yàtọ̀ sí ajé ọmọ olókun tó lọ gbé bá ewu ńlá ni o ewu ńlá ni o kò gbọ́dọ̀ kọ́lẹ̀ o kíní yóò gbọ́dọ̀ jábọ́ kó kọ́lẹ̀ o ò ní ṣiṣẹ́ o ò ní ṣiṣẹ́ o òun náà ní fojú rí o ó yá eré tètè mọ́ dúró eré 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 tètè eré 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 tètè mọ́ dúró. Security. Security. Car!
ẹ kú iṣẹ́ ẹ kú àtàárọ̀. Yes sir. Ẹjọ lady kan ẹ sì lè rántí ẹ̀ṣà tó jáde láàárọ̀. Tó ló ń fẹ́ lọ sílùú àwọn. Ti gẹ̀tẹ̀. Ẹjọ tí lady yẹn bá padà dé ẹ má jẹ́ kó wọlé mọ́. Ó mà ló ń fẹ́ lọ kó aṣọ wá mà ni. Yes, ó tọrọ àyè lọ́wọ́ mi but mi ò fẹ́ rí mọ́ for security reason. Ẹ̀yin as chief security officer tí mo sọ yẹn láti yé yín iṣẹ́ yín ni lára assignment yín ni assignment yín fún tòní ó ní mo gbé fún yín mi ò fẹ́ rí mọ́. Permission to follow sir. At your own risk. Yes sir. Tani ẹ? Tani? Àǹtí ẹ̀yin. Ṣé okay? Ṣé o ṣe ọ̀gá nìkan lẹ bára kòkòrò ẹ̀gbá àti èlùbọ́ ọláfúbọ̀? Rárá o, mo bá yín náà ra nǹkan bó ṣé àwọn ọ̀gá ṣì wà nílé. Àwọn ọ̀gá wà nílé. Simon ò fẹ́ gbàbọ̀dé. Kí ló máa ṣe é Simon? Ó fẹ́ gbàbọ̀dé. I tell you, you are in trouble. Ṣé tí àlejò bá ń béèrè ọ̀gá nígbà tí mi ò kú tí mo wà ń bẹ̀ yẹn wàá dẹ́ni kó jẹ́ kọ́gà dé? Kí ni problem ẹ̀ náà Simon? Sà, ẹ̀yin náà lẹ júwe ọ̀nà fún wọn láàárọ̀ yìí tẹ́ńtọ́ bá bọ̀ kọ́ra kúkúrú ẹ̀gbá bọ̀. Yes. Madam, kí ló ṣẹlẹ̀? Ta lẹ̀ yín bolẹ̀ ti wá ta lẹ̀ béèrè? Ṣé ẹ mọ̀ mí ni? Ní kí ni? Ṣé bẹ́ẹ̀ yín náà lẹ fún mi description ọ̀nà Abẹ́òkúta láàárọ̀ yìí? Abẹ́òkúta èmi mi ò ti dárúkọ Abẹ́òkúta lọ́dún yìí rárá. Èèyàn dárúkọ Abẹ́òkúta kì í ṣe ọdún mi ò dárúkọ Abẹ́òkúta lọ́dún yìí. Tẹ̀tún ni máa yín kí speaker yín. Speaker kan microphone ní kó bá mi kí tàbí kẹ wood orí ẹ ti dàrú ṣé ní ẹ ní ìpèsà. Madam please go ẹjọ tó rọ ẹ má jẹ́ kí ṣe bọ́ lọ́mọ ẹjọ go. Ẹ wo sà ẹ jọ nítorí Ọlọ́run àlejò ni mímí báyìí náà ẹ lè ní kí n má wọlé. Madam máa fún yín ní ìfàsẹ́ gbogbo eyín yín máa dà lẹ́ báyìí wọ̀rọ̀ àbí ìgbà tó tó bá ń rán ni. Madam. Wọ́n ní bẹ́ẹ̀ jáde. Mo dárò. Bó bá fi lè kọ́lẹ̀ tàbí ẹlòmíì fojú kan lẹ́kọ̀ọ́ yàtọ̀ sí ajé ọmọ ológun tó lọ gbé bá ewu ńlá ni. Simon ló máa ń fẹ́ ọ. Rọ́wọ́ sá Simon. Simon ló máa Simon ló máa Simon wọ́n tẹ́tẹ́. Simon tó ti yẹ fún mi bẹ́ẹ̀ ṣe Simon. Jọ ìtọ́ Simon. Excuse me, doctor. Ẹjọ́ báwo lára àbúrò mi? Ẹ̀yin òpíṣẹ́ tó wà wọ́n tún yẹn ni. Èmi lẹ̀gbọ́n ẹ̀sà. Ẹ̀yin lẹ̀gbọ́n ẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Ẹ wò ó fi ọkùnrin bá mi. A ti ń gbìyànjú gbogbo agbára wa. Mo lè nígbàgbọ́ pé ọlọ́wọ́ àgbà. Ẹ dúró tí. Ẹ pẹ̀lẹ́, kíkọ́ kan ara yín balẹ̀, ó wà fún ọ̀nà. Ẹ ṣe àǹtí. Pause o, kò sound náà.
ó kó àbọ̀ láti ilé ayé sí ìlú àwọn òkú. Ayé. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ibi tó o ti ń bọ̀ ni. Gbogbo àsìkò tó o lò ní ibi tó o ti ń bọ̀ kò tó ìṣẹ́jú kan ti ibi tó o wà yìí. Já sí wípé mo ti kú nìyẹn o. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ kọ́. Bàbá kò yé mi. Kò lè yé ọ. Ìlú àwọn òkú ló wà yìí. Tẹ̀lé mi. Bàbá, gómìnà ló wà nìyẹn. Gómìnà yìí. Gómìnà wa tó kú nínú plane crash rèé. Gómìnà yín nìkan kọ́ ló wà níbẹ̀, gbogbo àwọn tó rí yẹn olóṣèlú ni wọ́n, olóṣèlú ni gbogbo wọn. Bàbá, kí ló dé tí wọ́n ṣe di àgádágodo mọ́ wọn lẹ́nu? Ẹnu tí wọ́n fi kó yín lẹ́rú, ẹnu tí wọ́n fi kó yín lẹ́rú la fàgádágodo di wọn. Kó wa lẹ́rú bíi ti báwo? Ẹnu wọn fi kó yín lẹ́rú, ẹnu tí wọ́n fi purọ́ fún yín pé àwọn ó ṣèyí, àwọn ó ṣèyí, àwọn ó ṣèyí, gbogbo tí wọ́n mọ̀ pé àwọn ò ní í ṣe, tí wọ́n tún wá búra pé kí Olúwa ràn wọ́n lọ́wọ́, ẹnu iná wọn ìbúra bẹ́ẹ̀, ẹnu yẹn la fàgádágodo di wọn ò tí ì gbàdájọ́ ni. Bàbá. Ká lọ. Bàbá mi. Wo fún àwọn wọ̀nyí ní omi mu. Tí ìwọ̀n kí ìjọba ṣe bá ní kí ọ̀sẹ̀ ni. Má dúpẹ́, èrè iṣẹ́ ọwọ́ rẹ ló jẹ. Kí ló dé tó ṣe jẹ́ pé wọ́n nu àwọn kan bẹ̀ yẹn, wọ́n dẹ̀ ń sunkún, ṣùgbọ́n wọ́n ń fún àwọn eléyìí lómi mu? Kí ló fà á? Wo arábìnrin, iṣẹ́ ọwọ́ oníkálukú wọn lóníkálukú wọn ń jẹun, àmọ́ kì í ṣàwọn nìkan o, torí oníkálukú àbìtì ẹ lára ni. Oníkálukú àbìtì ẹ lára? Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Wo yóò yé ọ
nígbà tí ọ̀yẹ̀ bá là ọ̀yà ìjà tẹ̀síwájú. ó dẹ̀ ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. mo ń bọ̀. kí ló dé tó ṣe jẹ́ pé ìmúra mi ó yàtọ̀ sí ìmúra gbogbo àwọn tó wà níbí báyìí? ìmúra rẹ yàtọ̀ sí ti gbogbo àwọn tó wà níbí nítorí pé àsìkò rẹ ò tíì tó a ò sì tíì pa ọ́ lára dà gbogbo rẹ̀ ní ọmọ yìí ọ nígbà tí ọ̀yẹ̀ bá là. Bàbá ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó yẹ ẹ lákẹ́ tó ṣàlàyé fún mi. arábìnrin ǹjẹ́ o mọ ohun tó gbé ọ débí? ohun tó gbé mi débí? Rárá o, mi ò mọ̀. O rántí pé mo sọ fún ọ ní ìrìn àjò yìí wípé oníkálukú abití ẹ lára. Bẹ́ẹ̀ni. Tinúkẹ́, ẹ jókòó. Wọ́n ti dá báyìí sá, mo wà òkè báyìí. Mi lè máa bá yín sọ̀rọ̀ báyìí, ẹ jókòó. Mo ní kẹsàn-án kan tẹ́ fẹ́ sọ, mo wà òkè báyìí. Ok. Ohun tí mo pè yín fún nǹkan kékeré náà ni. Àfọlọ́gìn sì ni àórí ní church. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ ti change o. Ẹ wò sá, èmi ò ṣiṣẹ́ sin Ọlọ́run mọ́. Mi ò gbálẹ̀ church mọ́. Mi ò kọrin mọ́sà. Ọlọ́run téèyàn ti sìn látijọ́ yìí tí ò dáyàn lóhùn èèyàn fi rẹ̀ sáyé ẹ̀ ni. Kí ló dé? Látijọ́ tí mo ti dé chọ́ọ̀chì yìí mi ò ní lọ síwájú rí. Nǹkan gidi ò bá mi. Adẹ̀sí Ọlọ́run títí kò dáyàn lóhùn. Kí ló dé? Ọmọ tó kéré sí mi gan nínú chọ́ọ̀chì yìí ó ń rọwọ́ yọ. Èyí ọkọ gidi mi ò ní. Èyí tó tún lòun wá jàjà fẹ́ mi. Pásítọ̀ òun ló ti lọ lóyìnbó yẹn. Èyí náà mọ̀ wọ́n ní pé ìrètí pípẹ́ ó máa mọ́kàn ṣàkólọ ní pásítọ̀. Mi ò sin Ọlọ́run mọ́, mo sọ́rí. Gbogbo tẹ́ ẹ tò sílẹ̀ yóò tó nǹkan kan t'Olúwa bá dé báyìí ẹ̀rù á báyìí. Ṣé rí ìrètí pípẹ́ Bíbélì sọ wípé kò kì í mú sí ọkàn láìsàn kò kì í sí ọkàn láàárẹ̀. Ó lọ́wọ́ gbàgbé yín Bíbélì sọ fún wa wípé ohun rere kóhun rere kì í fà sẹ́yìn lọ́dọ̀ àwọn tó bá rìn déédéé àwọn tó rìn déédéé ni o. Ẹ wo Olúwa yóò sì ti yìn kò gbàgbé yín ìyanu tí náà fẹ́ẹ́ dé kò sí àwọn tó sin Olúwa tó regret wípé wọ́n sin Olúwa. Ó wá lè jẹ́ wípé o ìyanu yìí ti dé gẹ́rẹ́ báyìí o Sátánì kan fẹ́ lo àwọn ètè ẹni Olúwa yóò dẹ̀ bá wí nínú ayé yín. Nígbà wo làsìkò mi fẹ́ dé pásítọ̀? Nígbà wo ni àsìkò tèmi fẹ́ dé? Àsìkò yín máa dé. Kò sí gbogbo àwọn tó sin Olúwa nínú ìwé mímọ́ tí wọ́n jẹ́rìí Olúwa. Pétérù tilẹ̀ bí Olúwa olólo ó làwọn táwọn tẹ̀lé ọlákòókò yìí ó ní kí yóò jẹ́rìí wa. Jésù sọ fún wọn pé wọ́n á ní èrè lọ́run wá tún lé ní ayé yìí èrè ayé dájú kò sí ṣòro Jésù yóò ṣe fún yín. Ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run èmi ti make up mind mi ò ní wá sí church mọ́ kó má padà bẹni pé àgbàlagbà kan pè mí mi ò dá wọn lóhùn ni èmi ti yọ ti pásítọ̀ kúrò. Ẹ ti yọ ti pásítọ̀ kúrò. Bẹ́ẹ̀ ni mo sọ tipẹ́tipẹ́ ni mo ti yọ. Jésù Olúwa yóò dárí jìn yín. Àbáyọ̀mí tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ tó bá jẹ́ ọkọ yín kò sóhunkóhun tó máa mú ẹ wò bó lọ á padà wá tí kì bá dẹ̀ sọ̀kọ yín kò sí ní tẹ́nikẹ́ni lè ṣe sí ẹ wò bóyá ọkọ yín wà nítòsí yín báyẹn mọ́ ẹ ní sùúrù kíní kan tí mo mọ̀ tó dá mi lójú nìyí Bíbélì sọ fún wa wípé kò sí ẹni tó fọwọ́ lóhun ìtúlẹ̀ tí bojú